ẹ̀yin èèyàn àwọn àṣírí kan mọ̀ tó ń fojú hàn lórí ọ̀rọ̀ àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ tí àwọn agbésùnmọ̀mí gbé wọgbó ẹsẹ̀ yẹn lé ní o ṣé ẹ ti gbọ́ rògbòdìyàn tó ń lọ lórí olóyè Sunday Igboho ìyẹn ajìjàgbara fún àwọn ọmọ Yorùbá fọ́nrán kan mọ̀ ló máa ń jà rìnrìn lórí ẹ̀rọ ayélujára kódà tó ń yani lẹ́nu tó sì ń ṣe ni ní kàyéfì ẹ̀yin èèyàn kí ni fọ́nrán tó ń jà rìnrìn lórí ẹ̀rọ ayélujára ẹ̀yin èèyàn wa ìwà nǹkan fìdílé ẹ fìdílé nǹkan wọn yànnà náà tí wọn ṣàlàyé ẹ̀ tó yẹ lórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà ẹsẹ̀ yẹn ní èjì tọ́ àwọn fọ́nrán mi náà tó wà níbi tó jẹ́ pé wọn ò gé jájàjá tó wọn fi ní gbà yín lákòókò tọ́ mo fi àkókò mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà káàkiri gbogbo àgbáláyé bí tẹ́ ti láǹfààní àtòrí ọ̀fẹ́ tẹ́ ti ń gbọ́ wa tẹ́ ti ń wò wá mo tún kí gbogbo ẹ̀yin tó jẹ́ pé ìgbà àkọ́kọ́ yín rè tẹ́ bá ìkànnì pàdé lórí ìkànnì wa bẹ́ẹ̀ ṣe ń wọlé sórí ìkànnì akínkábọ̀ sórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà ẹ bá wa tẹ follow button yín kẹ́yìn náà kẹ́ tó lè mọ jàǹfààní bá a bá tó ṣe mú fúnra wa lọ́lọ́kan òjọ̀kan sórí ìkànnì wa kẹ́sì má gbàgbé kẹ́ máa bá wa tẹ like kẹ́ máa bá wa kọ́mẹ́ǹtì pàápàá jùlọ kẹ́ tó máa bá wa share rẹ̀ ẹ pín ọ̀rọ̀ yìí ẹ pín kó kárí ilé kókó onílé kókó àlejò kókó ọkùnrin kókó obìnrin bẹ́ẹ̀ ṣe ń ṣèyí fún wa ntẹ́yìn náà bá dáwọ́ yín lé òrìrì báyìí la máa já sí o ẹ má wàá gbàgbé àdéhùn wa náà la múṣẹ lórí ìkànnì ipe gbogbo nǹkan tó bá ń lọ káàkiri gbogbo àgbáláyé làá mọ̀ mú wá sórí ìkànnì wa tẹ́yìn náà tẹ́ mọ̀ fojú ara yín rí tẹ́sì mọ̀ fi ètì ara yín gbọ́dọ̀ lọ́kàn òjọ̀kan bó ṣe ń lọ ìyẹn nílẹ̀ aláwọ̀ dúdú wa ń bì í tọ́ kí wọ́n la mú wá sí etí gbọ́ ẹ̀yin èèyàn wa ẹ má jẹ́ ń gbà yín lákòókò ẹ má jẹ́ ń dènà pẹ́nu wọ́n ní bá a bá débi iṣẹ́ ṣíṣe là á ṣe àríṣẹ́ mọ́ ṣe àgbọ̀lẹ́ ni ò fọ́nrán náà rí ẹ jẹ́ ká gbọ́ bó ṣe lọ. àwọn bàbá àṣàlẹ̀ agbésùnmọ̀mí tí ń bẹ nílùú Ìgbòho ẹ wá wo ìgbésẹ̀ tí wọ́n ń gbé lórí ọ̀rọ̀ olóyè Sunday Igboho wọ́n ní àwọn bàbá wa ni wọ́n ní àyè gba tápà ó ń kọ́lé ègúnnu ẹ̀yin èèyàn kí ló ṣẹlẹ̀ kí ni àwọn èèyàn ń sọ nípa olóyè Sunday Igboho látàrí ìgbésẹ̀ tí olóyè Sunday Igboho ń gbé lórí ọ̀rọ̀ àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí àwọn agbésùnmọ̀mí gbé wọgbó àti pé pàápàá jùlọ lórí bí àwọn agbésùnmọ̀mí bẹ́ẹ̀ ṣe ń hùwà aláìda ìyẹn nílẹ̀ Yorùbá yìí ẹ wá gbọ́n tí àwọn bàbá àṣàlẹ̀ àwọn agbésùnmọ̀mí sọ lórí ọ̀rọ̀ olóyè Sunday Igboho ẹ wá gbọ́ gbèsè táwọn èèyàn gbé o wọ́n bá mọ̀ kọ lẹ́tà jẹ̀rànjẹ̀ràn wọ́n kọ lẹ́tà jẹ̀rànjẹ̀ràn sí gómìnà ìyẹn Ṣèyí Mákindé kódà wọ́n kọ lẹ́tà sí Aláàfin Ọ̀yọ́ wọ́n tó kọ lẹ́tà sí Olúbàdàn ẹ̀yin èèyàn ẹ súnmọ́ bí o pé kí ni ń bẹ nínú lẹ́tà ọ̀hún náà bá ní kẹ́ kìlọ̀ fún olóyè Sunday Igboho ipò ń dúnkokò máwọn ń halẹ̀ máwọn o ipe bẹ́ẹ̀ ló ń purọ́ máwọn pé àwọn làwọn ń jiyàn gbé ẹ̀yin èèyàn ṣé ẹ gbàgbé ìgbà tí olóyè Sunday Igboho tó lọ sílùú Ìgbòho látàrí bí àwọn agbésùnmọ̀mí bẹ́ẹ̀ ṣe gbé àwọn aráàlú ẹ̀ wọgbó nígbà tí olóyè Sunday Igboho tó lọ kojú wọn tó bá wọn sọ̀rọ̀ ìyẹn láàfin ọba Ìgbòho ṣé wọ́n tó fún wọn ní 2 hours wípé lẹ́yìn 2 hours tí wọn ò bá dá àwọn èèyàn yẹn padà ṣé dá wọn padà bí wọn ò dá wọn padà ọ̀rọ̀ yìí ló fa tí àwọn bàbá àṣàlẹ̀ agbésùnmọ̀mí tẹ́ fi ń kọ lẹ́tà sí gómìnà Ṣèyí Mákindé sí Aláàfin Ọ̀yọ́ àti ọba Ládọjà tẹ́sí ń tẹnumọ́ pé kẹ́kìlọ̀ fún olóyè Sunday Igboho látàrí bó ṣe ń dún mọ̀wúrú mọ́ wọn ṣé ẹ ti wá rí i pé àyè ti gba tápà tí ń kọ́lé ìgúnnu báyìí ẹ̀yin èèyàn ṣé rí àwa Yorùbá ọlọ́mọjà padà fara wa lé ọwọ́ ọ̀tá ṣé mọ̀ tó jẹ́ kí n sọ̀rọ̀ yìí ṣé mọ̀ pé àtìgbà tí olóyè Sunday Igboho Adéyẹmọ tó ti ń sọ̀rọ̀ nípa ìrú ẹkùn tó ti lọ sí ìyẹn Ìgbòho tó ti lọ bá àwọn aráàlábí sọ̀rọ̀ tó ní àwọn èèyàn wọn tí àwọn ọmọ wọn gbé kán dá padà láàrin 2 hours làwọn Yorùbá kan náà ti jáde sórí ẹ̀rọ ayélujára tẹ́ ti ń bu ẹnu àtẹ́ lu ọ̀rọ̀ olóyè Sunday Igboho ṣe tó rí i pé lẹ́yìn ìgbà náà àtúrà àwọn nǹkan tẹ́ ń jáde tẹ́ ń ṣépè ràbàtàràbàtà lé olóyè Sunday Igboho ṣe rí Yorùbá ogun tá à ń gbé tira wa gan ló pọ̀ jù nígbà tẹ́nu wa ò kò sẹ́mi pé ńgbà tí ìṣẹ̀lẹ̀ àwọn ará bí ò jáde wọn ò kọ́ lẹ́tà wọn ò ṣèkan ṣùgbọ́n ńgbà tẹ́ ti rí pé ẹnu wọn náà ò kò làwọn náà fi náà ó dàbí làwọn náà wá fi rò tẹ́ fi ń gbégbèsè tí wọ́n ń gbé yìí ṣe rí Yorùbá bí Ọlọ́run ṣe kẹ́ wa tó Ọlọ́run mọ̀ kẹ́ Yorùbá o ṣùgbọ́n ìwà wa ó kù díẹ̀ káàtó tẹ́ ẹ bá dẹ̀ wo ìgbésẹ̀ tí olóyè Sunday Igboho gbé nígbà náà lọ́hùn ní tó bá wọn sọ ni pé àwọn èèyàn wa tí àwọn ọmọ yín tí àwọn agbésùnmọ̀mí yín gbé tó jẹ́ àwọn ọmọ yín ẹ sọ fún wọn kán dá padà láàrin 2 hours ṣe rí níbi tí Yorùbá burú dé ìgbésẹ̀ tí àwọn èèyàn yìí gbé ó lè jẹ́ Yorùbá kan ló lọ fún wọn lọ́wọ́ pé ìgbésẹ̀ tẹ́ gbére ìgbésẹ̀ tẹ́ máa gbére kẹ́ lè mọ̀ pé ṣe rí àwa Yorùbá ibi tá a bá bára wa dé yóò mọ yéra wa lọ́jọ́ iwájú ẹ sì mọ́ gbàgbé pé gbogbo nǹkan láyé àṣélẹ̀ ni Ọlọ́run ṣe ti wá sí orí ẹ̀rọ ayélujára ni gbogbo wa ń ṣe sí
tó jẹ́ pé ìrandíran ọmọ wa wọ́n mọ̀ rí. Ìwà wa kù díẹ̀ káàtó. Tẹ́ ẹ bá wá wo ìgbésẹ̀ tí olóyè Sunday Igboho ń gbé yìí, ní tó yẹ kí àwa Yorùbá tó yẹ ká sọ̀pọ́ọ̀tì, kí gbogbo wa ká gbárùkù mọ́ ìgbésẹ̀ tí olóyè Sunday Igboho ń gbé. Tẹ́ ẹ bá wo àwọn èèyàn dáadáa, ẹ rí i pé ìbẹ̀rù olóyè Sunday Igboho ó ń bẹ nínú ọkàn wọn. Irú èèyàn báyìí ló yẹ káwa náà sọ̀pọ́ọ̀tì. Wọ́n fi mọ̀ pé ilẹ̀ Yorùbá kò ṣeé wọ̀ o, kò sí nǹkan báyìí. Àwọn gbogbo nǹkan táwọn ń dánwò ní ilẹ̀ bòmíì, àwọn ò lè dánwò nílẹ̀ Yorùbá káwọn mú jẹ o. Ṣùgbọ́n àwa ní tó wá ṣeni láàánú ni pé àwa Yorùbá náà là ń gbógun tira wa. Àwa náà là ń bọ́ sórí ẹ̀rọ ayélujára, là ń ṣàtakò ara wa, là ń gbéra wa ṣépè lórí ẹ̀rọ ayélujára. Ṣé ẹ rí i pé ọ̀rọ̀ yìí tá a bá ní ká bẹ́ràn wí, ká máa bẹ́ràn wí ní tòótọ́ o. Òtítọ́ ọ̀rọ̀ ní ká mọ́ sọ̀hún. Torí náà ìfẹ́ tí ò sí nínú Yorùbá, tí ò sí láàrin àwa Yorùbá, ohun àfẹ́ tiwa. Àwọn nǹkan pera wọn nírú ẹkùn, ẹ jẹ́ kàn rú ẹkùn kẹ́ ṣiṣẹ́ wọn. Àwọn nǹkan ṣe pera wọn ní àmọ̀tẹ́kùn, àwọn àmọ̀tẹ́kùn kẹ́ ṣiṣẹ́ wọn. Àwọn ẹgbẹ́ míì náà tẹ́ ń jáde sórí ẹ̀rọ ayélujára, káwọn náà kẹ́ ṣiṣẹ́ wọn. Tí ò fi ní di pé à ń gbógun ti àwọn nǹkan, à ń bọ́ sórí ẹ̀rọ ayélujára, à ń gbá àwọn nǹkan ṣépè. Torí náà ẹ̀yin Yorùbá, ẹ jẹ́ ká fìmọ̀ ṣọ̀kan, ẹ jẹ́ ká máa fìfẹ́ bára wa lò. Torí náà àìsífẹ́ láàrin wa ó ń jẹ Yorùbá níyà tààràtàrà. Bá a bá sì fìfẹ́ bára wa lò, a lè ṣẹ́gun àwọn agbésùnmọ̀mí tí ń yọ ilẹ̀ Yorùbá lẹ́nu. Torí náà Yorùbá, ibi tá a bá bára wa dé yóò mọ̀ yé wa lọ́jọ́ iwájú. Ẹ̀yin èèyàn, ṣé ẹ gbàgbé fọ́nrán kan tí mo ṣe sórí ẹ̀rọ ayélujára lánàá òde yìí, látàrí ibi tí àṣírí kan ti tú láàrin gómìnà Ṣèyí Mákindé àti ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Látàrí ibi tí gómìnà Ṣèyí Mákindé tó ti ń sọ fún Peter Obi wípé látìgbà tí ìṣẹ̀lẹ̀ olùkọ́ àti àwọn akẹ́kọ̀ọ́ ti ṣẹlẹ̀, tẹ́ ti gbá àwọn èèyàn wọgbó, táwọn ajínigbé ti gbé wọn wọgbó, wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọn ò pe àwọn. Ṣé rí arabi táwa Yorùbá tá a ti ń tara wa síta díẹ̀ nìyẹn. Tá a bá ní ká wo ọ̀rọ̀ yẹn dáadáa, gómìnà Ṣèyí Mákindé wọ́n mọ tó yẹ kí wọ́n ṣe. Ẹgbẹ́ bí wọ́n kán, àwọn ló yẹ kó lọ bá ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Kódà kó jẹ́ pé bàbá gan ti gbọ́ ọ̀rọ̀ yẹn gan, àwọn gan ló yẹ kó lọ bá wọn pé bàbá nǹkan báyìí ló ṣẹlẹ̀ o, lábẹ́ ẹbí tó ń ṣàkóso lé lórí. ó wá ń retí kí ẹni tó jù ọ lọ, tó jágbàlagbà, tó fi pò, tó fi gbogbo ẹ̀ jù ọ lọ, ó wá ń retí pé kó máa pè é, kó wá ṣẹ̀ṣẹ̀ máa ṣàlàyé fún un pé báyìí ni. Ṣé ààrẹ ló yẹ kó pe gómìnà Ṣèyí Mákindé ni, àbí Ṣèyí Mákindé ló yẹ kó pe ààrẹ, tó fi di pé ó wá lọ ń rojú ààrẹ, ó lọ ń rò fún Peter Obi tó jẹ́ Yíbò. Ìyẹn náà wá ń sọ pé ààrẹ máa forí àléfà sílẹ̀. Ṣé rí àwa Yorùbá, ẹ jẹ́ ká lọ máa ṣàkíyèsára wa, ẹ jẹ́ ká máa ṣàkíyèsára wa ibi tá a bá kù sí, ká máa tó bẹ̀ sí. Torí náà gbogbo nǹkan yìí, gbogbo àwọn ìwà yìí, gbogbo àwọn ìwà tá a kà sí ló ń fi ìyà jẹ wá nílẹ̀ Yorùbá. Ó ní nìsín àwọn olùkọ́ àti àwọn akẹ́kọ̀ọ́ tẹ́jọ́ ọmọ Yorùbá wọ́n ti pé 56 days nínú igbó, nínú òjò, nínú ẹ̀rùn, láì faṣọ bora, tá a mú oúnjẹ tí wọ́n ń jẹ, tá a mọ ìhà táwọn agbésùnmọ̀mí tí wọ́n kọ sí wọn. Ẹ wá ń sọ pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọn ò pín lórí ìṣẹ̀lẹ̀ náà. Ẹ̀yin náà ò pé ààrẹ, ẹ̀yin kọ́ ló yẹ kẹ́ lọ bá ààrẹ. Àwọn tẹ́ ń ṣàkóso lé lórí tó gbé lórí ipò tẹ́ wà. Ẹ sọ pé san ransom. Fẹ́rídàpọ̀ náà sọ̀rọ̀, ó ní intelligent kankan lára pé wọ́n ní gómìnà Ṣèyí Mákindé san ransom. Ẹ sọ pé ipò san ransom, ipò kan ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn ẹlẹ́ṣọ́ ààbò láti lè gba àwọn ọmọ ọ̀hún, láti lè gbà wọ́n là, láti lè lọ gbà wọ́n lọ́wọ́ àwọn agbésùnmọ̀mí. Látọjọ́ kan wọ́n sì lò 56 days nínú igbó, ẹ̀ tí ì rí wọn gbà, láì ṣe pé àwọn ewúrẹ́ ló wà nínú igbó. Ǹjẹ́ tó bá jẹ́ pé ẹ ti lọ fi ọ̀rọ̀ yìí, ẹ ti lọ bá ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé bàbá nǹkan báyìí ló ṣẹlẹ̀ o, nǹkan báyìí kẹ́lẹ́ fi lè ràn wá lọ́wọ́ lórí ọ̀rọ̀ àwọn èèyàn yìí, tó jẹ́ pé a fi lè tètè rí wọn gbà. Ó ṣeé ṣe kẹ́ ẹ ti rí àwọn èèyàn gbà lọ́wọ́ àwọn agbésùnmọ̀mí látijọ́ yìí. Wọ́n lè yàn jù ọ lọ, oní díẹ̀ ni, sórí díẹ̀ tó fi jù ọ lọ yóò fi hàn ọ́. Torí náà kí gómìnà Ṣèyí Mákindé kẹ́ tètè ṣàtúnṣe lórí ìgbésẹ̀ tí wọ́n gbé tí ò bójúmu. Kẹ́ tètè lọ bá ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ọ̀rọ̀ àwọn olùkọ́ àti àwọn akẹ́kọ̀ọ́ tí àwọn agbésùnmọ̀mí gbé wọgbó. Kẹ́ tètè lọ wá àtúnṣe bí wọ́n ṣe gba àwọn èèyàn kó nú gbó. Torí ọ̀pọ̀ ìgbésẹ̀ tẹ́ sọ pé tí gómìnà Ṣèyí Mákindé sọ pé àwọn ń gbé, àárí ìgbésẹ̀ tí wọ́n ń gbé. Torí ìgbésẹ̀ tán láwọn ń gbé pẹ̀lú àwọn ẹlẹ́ṣọ́ ààbò kò tí ì so èso rere. Tó bá jẹ́ pé ó so èso rere ni, ló lè sọ lẹ́nu wa pé ìgbésẹ̀ tí wọ́n gbé ó so èso rere, wọ́n ti gba àwọn èèyàn jáde. Gbogbo ìgbésẹ̀ tẹ́ ẹ lẹ́ ń gbé látọjọ́ kìíní, ọjọ́ kejì, ọjọ́ kẹta, ọjọ́ kẹrin tó fi dórí 56 days àti ìrẹsọ kankan ń bẹ. Ṣérú ìgbésẹ̀ yìí ǹjọ́ lè so èso rere bí? Àbí kẹ́ lọ bá ààrẹ kẹ́ tètè bá yín lọ́wọ́ sí ọ̀rọ̀ yìí. Ẹ̀yin èèyàn, àbí gbọ́ lẹ́yìn náà ṣe rí àwọn ọ̀rọ̀ yìí sí? Ntẹ́yìn náà bá ní lérògbà tó wà lọ́kàn yín, ọ̀rọ̀ yìí ó ti dọ̀rọ̀ gbogbo wa o.
ẹ̀yin náà máa dá sí ẹ jẹ́ ká máa gbọ́ èròǹgbà yín lábẹ́ kọ́mẹ̀ntì wa kẹ́ ẹ máa pín fọ́nrán ìlógúnlógún kẹ́ ẹ máa pín lọ́gbọ̀nlọ́gbọ̀n. ẹ wo eléyìí tó tún wà ń bì ṣe é rántí fake DG ìyẹn Adéníyì Adéyẹmí tó ní Federal kinní kan Promotion Council tó dá sílẹ̀ ṣe é gbàgbé tí wọ́n ní wọ́n lọ gbé bàbá ìyẹn nílùú Ògbómọ̀ṣọ́ kódà tẹ́ ní ẹnìkan tó lọ kí bàbá ẹ̀ nílé tó ní wọ́n gbé wọn papọ̀. ẹ wá gbọ́ ẹ súnmọ́ bí o ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tó ń jà rìnrìn lórí ẹ̀rọ ayélujára yìí o. ààrẹ Tinubu ti pàṣẹ wọ́n ní within 30 days pé àwọn ti fún àjọ ICPC ní 30 days láti lọ ṣe ìwádìí tó yanrantí lórí ìgbésẹ̀ tí Adéníyì Adéyẹmí gbé. ṣẹ̀wárí ìwádìí tí ààrẹ ní kí wọ́n ṣe yìí ìwádìí tó jinlẹ̀ ni o. wọ́n ní kódà àti gbogbo àwọn tó collaborate tó sowọ́ papọ̀ tí ó fi rí ẹgbẹ́ ìṣe pàápàá jùlọ tí bọ́jẹ̀tì fi wọnú bọ́jẹ̀tì Nàìjíríà tó fi rí dọ́kúmẹ́ǹtì fọ́ọ̀jì. wọ́n ní within 30 days kẹ́ lọ ṣiṣẹ́ ìwádìí tó yanrantí kẹ́ kó gbogbo èsì náà wá pé àwọn ní interest lórí kéèsì yẹn. tọ́ ẹ̀yin èèyàn wa káàkiri gbogbo àgbáláyé ẹ má tó jẹ́ ká gbàgbé lórí ọ̀rọ̀ àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ ìyẹn tẹ́ wà lẹ́yìn abẹ́ àwọn agbésùnmọ̀mí ó ti di 56 days now tẹ́ ti wà ní abẹ́ àwọn agbésùnmọ̀mí. ẹ má jà gbàgbé ẹ jẹ́ ká tó máa ké gbàjarè ṣe ti àwọn ìjọba wa ká máa pariwo lọ́tùn ká máa pariwo lósì nítawà náà tó fi lè ṣe ìrànlọ́wọ́ fún àwọn èèyàn eré yìí ká máa pariwo sí wọn létí pé kẹjọ kẹ bá wa wá tòṣe sí ọ̀rọ̀ àwọn èèyàn pàápàá jùlọ ká máa pariwo sí etí gómìnà Ṣèyí Mákindé kán wá ọ̀nà bí wọ́n ṣe lọ bá ààrẹ Tinubu sọ̀rọ̀ bí wọ́n ṣe jọjọ sowọ́ papọ̀ tí wọ́n ṣe wá àwọn èèyàn tí wọ́n ṣe bá wa gba àwọn èèyàn yìí kó lọ́wọ́ àwọn agbésùnmọ̀mí. tọ́ ẹ̀yin èèyàn wa káàkiri gbogbo àgbáláyé níta tó ní ká tó mú wá sí etí ìgbọ̀nyìn rẹ̀ lórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà. ẹ wo ẹ má gbàgbé àdéhùn wa náà làmúṣẹ pé gbogbo nǹkan tó bá lọ káàkiri gbogbo àgbáláyé láàmú mọ́ wá lọ́lọ́kọ̀ òjọ̀kan tẹ́yìn náà tẹ́ mọ̀ fojú ara yín rí tẹ́sí mọ̀ fi etí ara yín bọ̀. adúpẹ́ pé òkun wọ́n ní ẹni aṣelóore tí ò dúpẹ́ ó dàbí ọlọ́ṣà akónilẹ́rù lọ ni. adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń bá wa wo fọ́nrán wa tẹ́ ń bá wa láìkì tẹ́ ń bá wa share rẹ̀ pàápàá jùlọ tẹ́ ń tó bá wa kọ́mẹ̀ntì. tọ́ fún àǹfààní ẹ̀yin tó jẹ́ pé ìgbà àkọ́kọ́ yín rè tẹ́ bá ìkànnì pàdé ẹ má gbàgbé ẹ tẹ follow button yín kẹ́ tó lè mọ jàǹfààní lóòrèkóòrè bá a bá tó ṣe mú fọ́nrán wá sórí ìkànnì wa. àdúrà wa sí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá ni pé orí wa ò ní gbàbọ̀dè wọn ò ní àní dẹni tẹ́ ń gbé wọgbó ire báyìí lójú owó rí ire lójú ọ̀la rí ire lójú gbogbo wa ò mọ̀ rí o. ìpàdé wa bí oyin ó dàbọ̀.